mo ti sọ kíní kan fún yín pé advising Lizzy níbi tó dé is like èèyàn pọnmi sínú basket. Advising Ṣọlá pé níbi tó dé it's like you are wasting your time, you are wasting your resources. Àbí ò ní nǹkan tó fẹ́ fi time ẹ ṣe, ò ní nǹkan kan, kò sí nǹkan kan. Ó yẹ kó lọ sókun gan ni kó lọ máa mop òkun, àbí kán gbé basket fún ẹ kó máa omi forí ru basket láti òkun, kó pọnmi sínú basket kó máa gbé lọ lẹ́yìn. Coming to say ṣé kò sáwọn àgbàgbà ń bẹ ni, ṣé ẹ fẹ́ sọ wá pé ẹ máa dúró àgbàgbà tó ti máa pe Ṣọlá pé ẹ máa sọ pé ẹ máa dúró àgbà tó ti máa pe Ṣọlá pé àbẹ máa sọ pé ẹ rí bó ṣe máa ń tọ́jú àwọn àgbàlagbà mọ́lẹ̀ lórí social media. Ẹ má máa wá láti wọ́n máa advise anybody, kò make any sense. Ọmọbìnrin yẹn ti sọ pé òun fẹ́ bà yé ara òun jẹ́, ẹ fi sílẹ̀ jẹ́ kó bà yé ara ẹ̀ jẹ́. Ẹ fi sílẹ̀ jẹ́ kó ṣe kí ni kó bà yé ara ẹ̀ jẹ́. Àwọn tó sì wà láyé gan ṣó tẹ̀ sì dá fún wọn, dábàá sọ pé yẹn kan wá sọ pé òun fẹ́ bà yé ara òun jẹ́, ẹ fi ilẹ̀, free will ni. Nǹkan méjì ló wà nínú ayé, òkùnkùn àti ìmọ́lẹ̀. Tó bá sọ pé inú òkùnkùn inú igbó ló fẹ́ mórí lọ, ẹ jẹ́ kó oníkálukú mórí lọ nínú iná, kó wọ́n múyàn sí kì í ṣe kíní. Ibi tó bá wù ẹ́ tó bá fẹ́ gbé orí ẹ̀ lọ, gbé orí ẹ̀ lọ. Tó bá fẹ́ bà yé ara ẹ̀ jẹ́, bà yé ara ẹ̀ jẹ́. Mo rí fídíò kan káwọn èèyàn kan pé náà tó bá tẹ̀yẹ pé medical check up kọ́kọ́ ẹ gbé lọ, ṣé ọkọ ò sí láyé kò rí gbogbo nǹkan tó ń ṣe. Ọkọ ò sí láyé ṣe bọ́kọ ẹ̀ gan níwọ̀n encourage kó máa ṣe gbogbo nǹkan tó ń ṣe. Gbogbo wọn tó wà nílé pẹ̀lú ẹnu wọn encourage kó máa ṣe gbogbo nǹkan tó ń ṣe. Kí ló dé wọ́n fẹ́ kíkú ẹ̀ yá kíákíá. Ẹ wò pé ẹ mọ̀ pé skin tag lásán is as a result of medical condition. Bẹ́ẹ̀ ni, it has to do with insulin. Ẹ lọ Google ẹ̀. Àìsàn tó ń bọ́ ọmọbìnrin yẹn fíra kì í ṣe pé kíní kan, àìsàn tó ń bá fíra kì í ṣe àìsàn kékeré. Kóòtù tó ń lọ lójoojúmọ́, owó tó yẹ kó máa fi jẹun, kó máa fi gbádùn ara ẹ̀ àbí kó máa fi ṣe business ẹ̀, ilé ẹjọ́ ló ń lọ sí. Nǹkan tí òkan ló máa gbé sórí gbé sẹ́sẹ̀. Wọ́n ti sọ kò sí anybody tí ò ti sọ̀rọ̀, kò sí anybody tí ò ti sọ̀rọ̀, kò sí anybody tí ò ti, kò sí bọ́n ṣe ń báyàn sọ̀rọ̀ tán ti bá Lizzy sọ̀rọ̀. Kò sí èèyàn tí ò tí ì pe Lizzy torí tẹ bá ń pretend bẹ́ẹ̀ ni pé kán pè é náà kán bá sọ̀rọ̀ ni. Kò sí èèyàn tí ò tí ì pe Lizzy, kò sí bí wọ́n ti ṣe gbé ọ̀rọ̀ ìkalẹ̀ fún Lizzy. Ó máa yọ bọ́rọ́ nǹkan tó ṣàfẹ́ ṣe. Téèyàn bá fẹ́ parẹ́ ṣẹ́ mọ̀ wípé mo ṣàfẹ́ nǹkan tí mo ṣàfẹ́ tẹ̀fẹ́ inú mi. So why are you advising now? Ṣé o sọ pé ó sùn ni? Ẹ jẹ́ kó máa tan kámẹ́rà kó máa ṣe wèrè kiri náà. Wèrè dùn wò náà, ẹ jọ̀ọ́ ẹ má pa action mọ́ lára o. Tí Ṣọlá pé ò bá ṣe èrè lórí social media kí làwa fẹ́ wò? Ẹ má pa action mọ́ ọmọlọ́mọ lára, ẹ má pa action mọ́ Ìbùkún lára, Ìbùkún ọmọ líle. Tí ò bá ṣe show kí làwa fẹ́ wò? Wèrè dùn wò kò ṣe é bí lọ́mọ, Ọlọ́run má fi wèrè ṣọ́ àwọn ọmọ wa. Aṣá máa rí ìwé kan lórí social media tó máa ṣáná sí kámẹ́rà tó máa yírọ́ mọ́lẹ̀ fún gbogbo èèyàn. Gbogbo aláṣà rí gbogbo ẹ̀. Ẹ jẹ́ a fi enjoy ara wa. Ọlọ́run ò bínú sí. Wọ́n ní mo ti sọ ṣáájú pé tó bá fẹ́ bà yé ara ẹ jẹ́ is a free will. Nǹkan tó bá wù ẹ́ ni kò mú ní ayé yìí. Ẹ má jẹ́ kí anybody pè. In fact, ó lè má dá fún anybody tó bá pè o. Ẹ fi sílẹ̀. Ó ní àwọn màmá nígbẹ̀jọ́ náà. Ó ní bàbá lábúlé gbogbo wọn tó ń fèlè ó ní gbogbo wọn náà. Ẹ fi ilẹ̀. Kéèyàn ní odidi Sàláwà Àbẹ̀ní. Orí màmá máa sọ pé ò rèèyàn, ò lè rèèyàn tó máa fi kú. Ó ní odidi Tọ́pẹ́ Àlàbí, all these people are in your carcass. Ó lè mọ̀yàn tó máa fi kú. Kí gbogbo àwọn yẹn Wàsíù kí gbogbo wọn sá fún ẹ. Ìwọ nìkan ló ń ṣe kótókótókótó káàkiri. Wọ́n máa ṣe bí ìyá gbóńkọ́ kiri. Ó tẹ̀ tí ń jọ ìyá gbóńkọ́ díẹ̀. Ṣé gbogbo ọrùn ẹ̀ dìgbìn lógún gbogbo ọrùn ẹ̀ ń sìn rẹ̀? Within a year or 2 years nígbà ó máa bó gbogbo ojú ẹ̀ ni. Take care of your body, you no take care of am. Take care of yourself, you no take care of am. Ẹjọ́ ṣáá ni. Àfi bí ìbàkà. Ẹjọ́ ṣáá ni lójoojúmọ́. Ẹjọ́ ṣáá ni. Wèrè yìí ni. Mo gbọ́dọ̀ ṣe wèrè. Tí n bá ṣe wèrè kí làwọn èèyàn fẹ́ wò máa ṣe èrè lọ. Ó gbọ́dọ̀ dúró. Mo wá rẹ̀yìn kan tẹ́ ẹ sọ pé kó má promote Bíọ́dún. Àbí any blogger tó bá lọ gbé àbí any celebrity tó bá lọ gbé movie fún àwọn ọ̀tẹ̀ wípé kó má sọ̀rọ̀ ẹ̀, kó sọ̀rọ̀ ẹ̀, ẹ jẹ́ ó sọ̀rọ̀. Tí ò bá sọ̀rọ̀ kí ló máa jẹ?
ẹni kì í ṣe torí monetization ló ṣe ń ṣe gbòòrè, torí monetization ni, kì í ṣe pé kò sí torí. Ṣé rò pé ó easy anybody máa rojọ́ bí eléyìí? Ẹ mọ̀ pé ẹnu máa ń ròyàn. Ẹ rò pé ó wùwà ká kàn tó kámẹ́rà ká máa rojọ́ torí monetization ni. Anybody tó bá ti lè ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ tó dẹ̀ ń gbowó lé lórí ẹ̀, tó dẹ̀ ń gbowó sọ̀rọ̀sọ̀rọ̀ ni ẹ́. Bàbá má jẹ́ sọ̀rọ̀ sọ torí owó ni. Torí Mark ń san $2 per 1 million view torí owó ni. Kò sí pé kinní kan torí owó ni. So tẹ́ bá sọ pé kó má ṣe anything ẹ mọ̀ pé torí monetization torí kí ló wá ṣe ń ṣe torí pé ọ̀rọ̀ sísọ ìsà ọbì àbí kí ni. Ẹ jẹ́ kó wà kúrò lẹ́kọ̀ọ́ báwo ló ṣe máa sanwó escort, báwo ló ṣe máa sanwó court case. Ẹ mọ̀ iye tí Facebook ń já lásán ni lójoojúmọ́, ẹ̀mẹ́ta lójúmọ́. Ẹ mọ̀ iye tí Facebook ń já. Gbogbo ilẹ̀ tó sọ pé òun ta gbogbo orí omi tó ń gbà kọjá tó lóun talẹ̀ gbàdéyàn kì í ṣe Jésù tó rìn lórí omi. Gbogbo ilẹ̀ tó sọ pé òun ta at the end of the day kí ni àárí building kankan bẹ́ẹ̀ láti jọ́ tí rédíò Àsọ̀rọ̀mágbèsì tó ti rojọ́ tẹ̀mí ẹ̀ tó ti kíráàkì lórí social media. Kò sí building ẹyọ kan lórí ilẹ̀ olómi. Ilẹ̀ náà sì kún fún omi. Inú omi náà wá ń gbà kọjá ní dry season. Ẹjọ́ sójú òun rọ̀ Naija ni. Kí ló mi fi Ọlọ́run ní àsìkò ẹ̀rùn kéèyàn tún máa gborí omi kọjá láì ṣe Jésù. Mósè gan tá a mọ̀ gan ó pín omi níyà báyìí ní dry land, àárín dry land ó pín òkun níyà ó dẹ̀ gba àárín dry land kọjá. Ṣọlá pé orí omi ló ń gbà kọjá. Ẹ kú iṣẹ́ iṣẹ́ òun náà pé yín advice to withdraw náà ni ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kó sọ̀rọ̀ wọ́n pé òun máa gbogbo lẹ́nu o. Ẹ jẹ́ kó rojọ́ o. Ẹ jẹ́ kó rojọ́ o. Tí ò bá rojọ́ kí làwa fẹ́ wò. Ẹ jẹ́ kó rojọ́. Ṣé rò pé ẹ̀yin tẹ̀sẹ̀ ń jáde tẹ̀sẹ̀ sọ pé kó má sọ̀rọ̀ ẹ̀? Ṣé rò pé ẹ̀yin lẹ kọ́kọ́ máa sọ fún ni? Ẹ mọ̀ tún táwa fi ń sọ fún ni. Tó lóun ò lè gbọ́. Ẹ jẹ́ kó tẹ̀fẹ̀ ẹnu ẹ̀ náà. Kò tí ì tẹ́ lọ́rùn ọjọ́ tó bá tẹ́ lọ́rùn òun fara. Wọ́n sọ fún yàn ṣe bóun wà ló káwọ́ sórí tó wá sínú fracas pé ẹ jọ̀ọ́ welcome me to Saka. Welcome me to fracas. Àdèṣe welcoming party fún ọdún tó bá dẹ̀ ti sùn náà máa sọ pé please deactivate me from Saka, demote me from fracas. Mi ò ṣe mọ́ wọn mú yàn sí bọ́ nísìn lójú agbo la ṣì wà náà tọ́ṣà ń kó kì í lórí kí ẹ má sọ pé kúrò lè Saka ẹ má jẹ́ òkúrò ẹ má jẹ́ òkúrò kẹ má ba ní irú ìbínú Ọlọ́run ọba o ẹ jẹ́ kó máa ṣe èrè lọ wọ́n ní wèrè lèèyàn ṣé kó ìmọ̀dà ò confirm ẹni èèyàn tó bá rí gan ṣé kò tí ní mọ̀ pé wèrè ní ṣọ́ọ̀tẹ̀ tó ń sọ fún yàn èèyàn tó bá rí gan ṣé kò tí ní mọ̀ pé wèrè ní ẹ jọ̀ọ́ o ẹ má pa action mọ́ lára o ẹ má pa action mọ́ lára o. Mo rí ẹ̀yin warriors tẹ́ ẹ sọ pé Bíọ́dún mọ̀ nǹkan tó ṣe tó lọ lo Akeem Bíọ́dún fẹ́ fi Lizzy tajà ni ó ti mọ̀ pé Lizzy máa gbé sórí ó máa ẹ wo ẹ jẹ́ sọ kinní kan fún yín medicine after death ni fídíò ti fẹ́ wọ 1 million view lórí YouTube ṣe ti get this medicine after death lẹ́kàn ń ṣe ẹ jẹ́ sọ kinní kan fún yín kó tó di pé fídíò yẹn wọ 800,000 ṣó polówó lọ́dọ̀ Akeem ibi tẹ́ ẹ̀ ti lọ pọ̀ lọ́nà kó tó di pé fídíò yẹn wọ 800,000 ṣé ó polówó lọ́wọ́ Akeem láti 1 view to 800,000 view gbogbo iye mẹ́sàn-án lógo ni ògo ẹ̀ ní gbogbo ayé fẹ́ lò ìràwọ̀ ẹ̀ ní ìràwọ̀ kí ni wọ́n ti within how many days tó ti ṣépè fídíò yẹn mà ti wọ 1 million náà Ọlọ́run ògo yìí náà ni àbí ó yẹ kí fídíò yẹn gan ti wọ 1 billion tó bá yẹ pé bó ṣe lógo nìyẹn bó ṣe pariwo ẹ̀ tó ariwo lásán ni ẹ wá sọ fún pé kó má máa sọ̀rọ̀ sí ẹ jẹ́ ó sọ̀rọ̀ ẹni ẹ má pa ohùn mọ́yàn lẹ́nu ẹ sọ pé kìnnìkan ẹ jẹ́ ó sọ̀rọ̀ ẹ jẹ́ ó ṣépè fún wọn náà ẹ jẹ́ ó sọ̀rọ̀ ẹ jẹ́ ó sọ̀rọ̀ náà ẹni wọ́n fẹ́ fi tajà ní kó má dá wọn lóhùn ẹ jẹ́ ó dá wọn lóhùn ẹ jọ̀ọ́ yín warriors ẹ má bẹ̀ ẹ jẹ́ kó dá wọn lóhùn ẹ jẹ́ kó fi tajà bàbá wọn ní wèrè dùn wò kò ṣe bí lọ́mọ ni tọ́ọ̀ bá lò láti fi ṣe àkàbà táná fẹ́ lò ṣé ìwọ náà máa lò ní
so ìkànnì wọ́n ní ẹja lẹja ń jẹ sanra bẹ́ẹ̀ ni náà tó o bá fi lè tó ṣàkàgbà ta náà fẹ́ lò á ní ẹ má sọ wípé ó ti tó nǹkan tó máa ń bí mi nínú nìyẹn ẹ jẹ́ kó fi ṣàkàbà díẹ̀ náà káwọn náà tiẹ̀ fi ṣàkàbà tẹ orí ẹ̀ mọ́lẹ̀ gòkè ṣùgbọ́n ló sọ̀rọ̀ ẹ̀ di footmat tí gbogbo ayé wọ́tọ́ sí lára tí gbogbo ayé ń tẹ̀ gòkè tí gbogbo ayé ń fi inú ìsàlẹ̀ bàtà òun yíra ẹ mọ́nú ẹrọ̀fọ̀ tún bínú pé kí ló dé tán yí ẹ mẹ́rọ̀fọ̀ lọ́bì ìwọ ló so àgbàdo mọ́dì tó sọ̀rọ̀ ẹ̀ láwàdà adìyẹ torí I don't understand what you were expecting nígbà tó sọ̀rọ̀ ẹ̀ di object of ridicule kọ́ máa praise ẹ pẹ̀lú bó ṣe jẹ́ object of ridicule bó ṣe ń ṣépè fọmọ yẹn kọ́ máa praise ẹ kọ́ máa galavant around ẹ pé ìwọ ó dáa bó ṣe ń ṣépè fọmọ bó ṣe ń ké bò fáwọn colleagues yẹn káwọn èèyàn máa rally around ẹ pé you are good ìyẹn ló dáa jù torí I don't know what you are expecting bóyá o máa ń bẹ́ mọ ìbẹ̀rẹ̀ nǹkan ni ò kì í rò pé kí ló máa gbẹ̀yìn kínní of course you are going to turn into something ridiculous on social media when you have already displayed the character of a nuisance ṣé wọn sọ fún ẹni I don't care anybody that is going to use you anybody that can use you let them use you because what is kí ló tún ẹ lò ó jàre ẹ lò ó fún ògo yín lò ó fún ògo rẹ̀ ẹ lò ó kí ló tún kù torí Ọlọ́run ẹ lò ó fún ògo yín sẹ́ ẹ lò ó fún anything ẹ lò ó fún anything she's there to be used so use her èèyàn sunkún lójoojúmọ́ pé ẹ lò mí ẹ̀dẹ̀ tó ń sọ pé kàn ṣàánú ẹ kí ló fẹ́ ṣàánú lára ẹ ṣé òun nìkan ló wà nù bẹ̀ ni àbọ̀ òun nìkan ló ti ní ò ṣe fíìmù mọ́ òun nìkan náà cancel ni oníkálukú máa gbéra láti ibìkan ni now if you say you don't want to have sense of course ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láàrin ọ̀rọ̀ fíìmù kò ṣe fíìmù ọmọ bọ̀tí lọ ṣẹ́rí ibi tí wọ́n bá sọ fún yín pé lè soso lọ́pọ̀lọ́ nìyẹn Ọlọ́run ó máa rò pé òun smart ṣẹ́rí àwọn tó máa rò pé àwọn smart yẹn àwọn ló gọ́jù number one the first thing ló yẹ kó wò wá count losses ẹni nígbà tí kìíní yẹn ti ṣẹlẹ̀ okay somebody betray you torí ìwà àti whatever Bíọ́dún want to say Bíọ́dún àti kìíní Bíọ́dún is not a saint pàdí ni kì í ṣe pé kìíní ìwà àti Bíọ́dún pàdí ni ó dẹ̀ ti já ẹjù lẹ́nìyẹn ó ti bá Akíìmù lọ okay what can I do number one àwọn gbé update síbẹ̀ wípé o believe pé nǹkan báyìí ló ṣe fún ẹ number two wàá wò ó pé okay lẹ́yìn eléyìí náà kí ni outcome irú kìíní tí bá lọ bẹ̀rẹ̀ sí ń ganu sọ̀rọ̀ ẹ̀ kí ló wà ńlẹ̀ báwo làwọn èèyàn ṣe rí mi sí tẹ́lẹ̀ kò ń ro gbogbo yẹn o tó dẹ̀ mo sọ pé bó ṣe wà yẹn gbàgbérúgbè sọ ni tí bá lọ fẹnu sí kìíní advantage wo ló jẹ́ fún mi advantage wo ló jẹ́ fáwọn tó bá ti rí pé okay níbi tó ti fẹ́ jà gan you are going to empower your enemy more ọ̀rọ̀ àfìjà yẹn lẹ̀ torí o ti lose ibi tó ti fẹ́ jà nǹkan tí ò kì í yé Lizzy nìyẹn you will end up empowering your enemies bẹ́ẹ̀ ni ibi tí Lizzy will understand ni kò yé the difference between stupidity and wisdom nígbà tó ti ríru situation yẹn ó ti mọ̀ pé wà àtàkì mẹ́ ti ní issue ó dẹ̀ ti mọ ojú tá gbogbo ayé fi ń wẹ̀ lórí social media pé oníjà ni àjàkáyé ni ó ti wá rí pé òkè o ọ̀rẹ́ ẹ̀ tímọ́tímọ́ àbí pàdí yín tó ló sọ pé you are not friends you can never be friends ó ti wá gbé kinní lọ sọ́dọ̀ Akeem tí bá lọ ganu sí kinní profit wo ló máa jẹ́ fẹ́mi profit wo ló máa jẹ́ fáwọn àwọn èèyàn àṣírí ìdúkù mi náà ni pé mo fẹ́ baṣẹ́ oníṣẹ́ jẹ́ òun fún ara ẹ̀ dẹ̀rẹ̀ àwọn tí ò mọ fíìmù yẹn tẹ́lẹ̀ wọ́n máa rí fíìmù yẹn pé ó ṣe fíìmù lóòótọ́ jẹ́ àlọ́ wo fíìmù tó ń dá wàhálà lẹ̀ ló bá tán you just empowered your enemy but if you stay quiet wọ́n ní yíyọ ẹkùn kì í ṣe tójó bẹ́ẹ̀ ni you boost that film bẹ́ẹ̀ ni tó bá tiẹ̀ ṣẹ́ gan wọ́n ní the silent people in the room they are the deadliest ó fi energy ẹ̀ ó fi boost fíìmù torí o ń gbàgbé kinní kan slate làwọn èèyàn máa ń wò aago rẹ̀ sì ti kún àkúnwọ́ sílẹ̀ lórí social media tó bá dẹ̀ wo slate ọmọ bọ̀tì bó ṣe wà yẹn o lè sọ pé nǹkan báyìí ló ṣe tí ò dáa yàtọ̀ sọ́rọ̀ Dino tó kó jáde bí ọmọ ọjọ́ mẹ́jọ yàtọ̀ sí yẹn what can you say about ọmọ bọ̀tì ọ̀rọ̀ tiẹ̀ story tiẹ̀ kò dáa ó dẹ́tì lórí social media
slate yẹn dẹ̀ ní gbogbo èèyàn fi ń operate, even if you are the best person in this world tó nínú tó dáa tí gbogbo ìfun ẹ̀ dáa tó dàbí ọmọ ìfun ẹ̀ dàbí ìfun ẹran jòjòló ṣe mọ ẹran kékeré bíi ògúfe tó bá pa kékeré ọmọ ògúfe ṣe mọ bí gbogbo ìfun ẹ̀ ṣe máa clean yẹn kí gbogbo ìfun tiẹ̀ dáa, but people want to see what they want to see. Nǹkan tí Lizzy ò kì í understand ni. People want to see what they want to see. People want to see kí ló ń ṣẹlẹ̀, kí la mọ ẹni yìí sí, kí la mọ ẹni yìí sí, ló bá tán. That's how you get the public. Wọ́n ti mọ̀ ẹ́ bíi pé wèrè rèé o, ẹ sá fún. And you always don't disappoint. Wọ́n wá sọ fún ẹ, wọ́n ṣe wá sọ fún ẹ ń sìn pé tẹ́nibọ̀dì bá gbé fíìmù jáde, you should understand that wọ́n mọ̀ provoke ẹ. Ṣé o ti rí nsìn? You give your enemy weapon for them to know what to use against you. Even your friends are using the same technique against you. Nǹkan tí ò yé ẹ nìyẹn. You are as free as an open book. Your life ẹ wo òun ló fúyẹ́ jù. Bátẹ́gùn ṣe máa ń fẹ́ ń bíìchì ẹ̀ tó kàn máa ṣe bó ṣe máa gbé láì náà kiri yẹn bí life ẹ ṣe rí nìyẹn. Your life is so simple, predictable. Ìgbà míì gan wà sometimes gan ó yẹ kó disappoint wa káàrò kó má sọ̀rọ̀ àwọn èèyàn sọ pé wọ́n lè sọ ayé ẹni yẹn ò dẹ̀ sọ̀rọ̀ kò dẹ̀ sọ̀rọ̀. In fact gan èèyàn yẹn gan máa bẹ̀rù pé the way you did not talk ẹni gan máa mọ̀ pé okay something has happened. Tó bá yẹ pé o sọ̀rọ̀ níṣẹ́ ọmọbọ̀tí ni ọmọbọ̀tí will be feeling guilty kò ní mọ bí tó stand sí. Do you like her or do you hate her? Ó fún inú confusion gan lé ayé gan ó máa ń jẹ́ kẹ́rù báyìí. Àwọn nǹkan tó máa fi ṣe topic ni ẹ pé ṣe rí nsìn pé mi sọ anything mo dẹ̀ rí gbogbo nǹkan tó lọ. Àwọn nǹkan wàá tiẹ̀ fúnyàn benefit of doubt pé ṣe rí kò dẹ̀ sọ̀rọ̀ ńgbà tó ọmọbọ̀tí yẹn o. Àwọn èèyàn ló máa sọ pé ṣe rí pé ọmọbìnrin yẹn ò dẹ̀ sọ̀rọ̀ nígbà tó ọmọbọ̀tí yẹn o. Gbogbo ẹ̀ àkẹ́yìn sábọ̀ wọ́n á ní wọ́n fi ẹ́ promote ọjà wọn ṣe nílò ẹ̀ láti promote ọjà ìwọ́n kọ́ lọ gbórí ẹ̀ lẹ́ẹ̀ tó ní kan máa fa ni àbí. They know you, they know your trick. Ó dàbí dàbí this card trick ní ẹsẹ̀kẹsẹ̀ náà ti lè rí ìdẹ́ náà. Everybody can read you. Bó ṣe wà yẹn o mọ̀ pé wọ́n máa ń manipulate ẹni Ṣọlá pé ṣé o máa sọ pé o mọ̀ pé gbogbo wọ́n manipulate ẹni and you are falling every time. For every action tó bá ṣe they are manipulating you because o kì í ní sùúrù ó yẹ kó kọ́kọ́ ṣe sùúrù kó kọ́kọ́ wo bí tí kinní yẹn máa já sí. Ó ní yíyọ ọ̀tẹ̀kùn kì í ṣe tójó wàá kọ́kọ́ ṣe sùúrù náà wàá wo bí tí kinní ìfẹ́ ibo ni kinní ìfẹ́ gbẹ̀yìn sí irú eré wo lẹ̀ ń play jẹ́ kó pa dán ọwọ́ wọn tó wọ́n ní egún tó bá kọ́kọ́ jó ìran ló máa wò gbẹ̀yìn jẹ́ kó pa itú ọwọ́ wọn náà wàá farabalẹ̀ wàá study ẹ̀ even lórí social media tọ́rọ̀ bá ṣe ṣẹlẹ̀ kọ́ ni gbogbo èèyàn ṣe máa ń gbé pé ẹjẹ́ à ní sùúrù ṣe lọ́rọ̀ mi rábẹ́ ọmọ tó sọ pé wọ́n dóhùn wọn dóhùn mọ́ ẹ̀ ọmọ ní grape issue grape ni òṣòye yín ẹ yọ the first letter kúrò. Mi ò fẹ́ sọ̀rọ̀ tẹ́ bá notice pé mi sọ̀rọ̀ ọ̀pá ẹ̀ because from the start there's something about me intuition mi ó ń ṣe bákan bíi pé something is just not right. Àṣẹ ó manipulate gbogbo ẹni. That's why I did not talk about it. Ọkàn mi kàn sọ fún mi pé okay ìwọ ní sùúrù gbogbo story yẹn ò clear from the beginning tó bá ṣe sùúrù you will be able to ṣe kíni to see later ṣe mọ̀ pé tọ́rọ̀ bá ṣe jáde kọ́ ni bó ṣe máa ń rí later you will be able to see what is going on. Kò ní sùúrù àkàn pọ̀ síta ṣé mi mọ ọkọ ṣe pé fọmọ àbí kí n ṣe mi tán ta là ń rí tó ń gbójú ẹ̀ jáde tó ń wọ ọmọ lépè rẹ̀ ìwọ ni. This is why you ṣó mọ ọkọ tó ṣẹlẹ̀ ní pé òun set ara ẹ̀ up kí n sọ pé àwọn yẹn set ẹ̀ up ó dẹ̀ ń fall every time. Yeah, fún wa ní fídíò ibi tí Bíọ́dún ti ṣépè fọmọ fún wa ní fídíò ibi tí Ìyábọ̀ ti ṣépè fọmọ and there are series of videos níbi tó ti ń ṣépè fọmọ. That is the trick. Àwọn èèyàn fẹ́ gbọ́ bí a ò jẹ̀bi o bóyá wọn kọ́kọ́ ṣépè fọmọ tiẹ̀ ni o bóyá wọn kọ́kọ́ ṣépè fọmọ tiẹ̀ ni o nǹkan táyé bá rí báyìí náà máa fi sọ ẹ́ lẹ́nu. Wọn ò rí Ìyábọ̀ Òjó wọn ò rí
ọmọ bọ̀tì mọ̀ wọ́n rí ìwọ. ẹ lè sọ fún ẹ kíní kan kì í ṣe kò sí anybody tó jẹ́ saint. kò sí anybody tó ṣe kíní tó jẹ́ saint. bọ̀ èèyàn ò ní sọ pé kíní kó wá máa ṣe bí kíní káàkiri. má sọ pé kó stop o ìyẹn kankan ní mi láìkí o. jẹ́ kó continue jẹ́ kó continue kí làwọn fẹ́ gbọ́ kí la fẹ́ wò. èèyàn pé dán fún wa báyìí èèyàn sọ pé kán stop kán wá bẹ̀rẹ̀ kán wá ṣe kíní kan pè é kán ṣe kíní kán má pè é ẹ fílẹ̀ o. àrà ṣì wà náà tó ṣì fẹ́ dà gbogbo àrà tó kù ìbò ni ẹ fẹ́ kó ti dà. yíyan mi The Return of Arinzo ó máa jáde ní sinimá bí mo ṣe wà ẹ̀ sìn oníkálukú gan ti fi ìgbéraga sí èmi ò polówó anybody tó yàtọ̀ sí Queen Mother kí ló dẹ̀ dé ó yẹ kó ti yé yín lórí social media any celebrity mi ìpolówó anybody mọ́ tẹ́ ò bá wá fún wa lówó mi ìpolówó ẹ̀ mọ́ that is just it. bẹ́ẹ̀ ni ìgara ni mi ò polówó ọjọ́ lọ́jà mọ́ anything I put on my page I must get paid for it yàtọ̀ sí Queen Mother nìkan ni. anybody tó fẹ́ máa ṣerú fún anybody èèyàn máa nífẹ̀ẹ́ yín ẹ̀ ní comment ẹ̀ ní ṣe kíní kankan ẹ̀ ní like ẹ̀ ní ṣe kíní à ń bá yín gbé káàkiri mi ò gbá ní tì mọ́ ó dẹ̀ láwọn ọ̀tẹ̀ ló ń kówó yín fún a nífẹ̀ẹ́ yín ẹ wo bí gbogbo wa ṣe rally around the fíìmù bí ọdún yẹn thank you lásán kò ṣe ìjà ló tún mú jà lẹ àwọn kan ṣe kíní kan àwọn tó support ẹ ò pọ̀ ju àwọn tó ń hate ẹ lọ ọ̀nà wọn kúrò ti sọ fún wa wà láàgbọ́ kò jẹ́ bó ṣe jẹ́ ẹ̀yin èèyàn mi jàre ẹ jẹ́ àmọ́ nǹkan tẹ́ bá feel about this video.